lẹ́yìn tí àdó olóró tí ó dúgbàmù ní ìpínlẹ̀ Sokoto ní ògànjọ́ òru ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí, ìyẹn àdó olóró ti orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n jù sí ìpínlẹ̀ Sokoto. Àṣírí ìgbésẹ̀ tí olórí oko orílẹ̀-èdè Amẹ́ríkà United States of America President ìyẹn ààrẹ Donald Trump, àṣírí ìgbésẹ̀ tó mà tó fẹ́ gbé lẹ́yìn bọ́ǹbù àkọ́kọ́ tó jù sí ìpínlẹ̀ Sokoto. Àṣírí ẹ̀ ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ báyìí o. Ẹ rántí wípé ọjọ́ Ẹtì ìyún ọ̀gànjọ́ òru ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, ìyún ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tí a wà yìí, the 26th of December 2025, òun ni ààrẹ Donald Trump ló kéde wípé òun ti pàṣẹ fáwọn ọmọ ogun òun tóun ti kó wọ Nàìjíríà láti ju bọ́ǹbù sí agbègbè northwest ilẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ ni kò dárúkọ ìpínlẹ̀ tí wọ́n ju bọ́ǹbù náà sí, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ìjọba Nàìjíríà ló padà ṣàlàyé pé ìpínlẹ̀ Sokoto ni ó lọ ju bọ́ǹbù náà sí. Ẹ sì rántí pé síwájú àsìkò náà ìní ààrẹ Donald Trump ló máa ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba Nàìjíríà wípé ká wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò alákatakítí ẹ̀sìn Islam tí wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì nìkan ṣoṣo ní Nàìjíríà. Ààrẹ Donald Trump ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba Nàìjíríà tó fẹ̀sùn kàn pé wọ́n lajú sílẹ̀ tó fi ń pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa, wọ́n ní bí wọ́n bá dìde sí ọ̀rọ̀ ọ̀hún ká wá ojútùú sí i. Ó ní kò sí nǹkan tóun yóò ṣe ju kóun kó àwọn sójà wọ Nàìjíríà, kóun wá pa àwọn afẹ̀míṣòfò náà fúnra òun, kóun sì tún dáàbò bo àwọn kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ ló tún lérí wípé òun yóò fi ìyà jẹ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo àwọn ìrànlọ́wọ́ àti owó tí Amẹ́ríkà tó ń fún ìjọba Nàìjíríà ìní àwọn yóò sì dá dúró. Bó jóòtọ́ bí ò ní jóòtọ́, ọ̀sẹ̀ tó kọjá ìní Trump ló mú ìlérí ẹ̀ṣẹ̀. Ọ̀gànjọ́ òru ní ọjọ́ keje ayẹyẹ ọdún Kérésìmesì ni ló sì kéde pé àwọn ọmọ ogun òun ti ju bọ́ǹbù lubi tí àwọn afẹ̀míṣòfò farapamọ́ sí, tí ó sì ní àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣá o, bó tilẹ̀ jẹ́ pé ìjọba Nàìjíríà wọ́n ti jẹ́ kó dìímọ̀ pé kì í ṣe pé Trump déédéé wá ju bọ́ǹbù láì jẹ́ pé àwọn mọ̀ ìyẹn pé bóyá ó kógun wọ Nàìjíríà lẹ́yìn àwọn. Wọ́n ní àwọn jọ ṣiṣẹ́ pọ̀ ni. Nínú ọ̀rọ̀ tí mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ọ̀gbẹ́ni Yusuf Tuga tó ń ṣàlàyé àti mínísítà ọ̀rọ̀ ìròyìn lórílẹ̀‐èdè tó jẹ́ agbẹnusọ ìjọba Tinubu Alhaji Mohammed Idris ìnà jẹ́ kó dìímọ̀ pé àwọn Amẹ́ríkà náà wọ́n kọ́kọ́ gba àṣẹ àti yọ̀ǹda lọ́wọ́ olórí oko orílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó di pé wọn yóò ju àdó olóró náà. Ṣá o, lẹ́yìn tí ìpínlẹ̀ Sokoto, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe pé àwọn Trump wọ́n ti dáwọ́ dúró. A gbọ́ pé àwọn ọmọ ogun ẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ ìfimúfínlẹ̀ àti ọ̀tẹlẹ̀múyẹ́ ní agbègbè North East táwọn ìpínlẹ̀ bíi Borno, Yobe, Adamawa, Bauchi àti àwọn ìpínlẹ̀ bíi Taraba tí wọ́n wà níbẹ̀. Ìní wọ́n náà ti ń ṣe iṣẹ́ ìfimúfínlẹ̀ láti mọ ibi táwọn afẹ̀míṣòfò náà ń farapamọ́ sí, láti mọ ibi tí wọn yóò tún ju bọ́ǹbù sí. Bẹ́ẹ̀ la gbọ́ pé igbó Sambisa tó wà ní ìlú Maiduguri ní ìpínlẹ̀ Borno tó jẹ́ olúùlú ilé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò Boko Haram, àgbọ̀pọ̀ ti ń fi ẹrùpléènì wọ́n ti fi ń ṣe àyíká àti iṣẹ́ ìfimúfínlẹ̀ níbẹ̀ láti mọ ibi tí wọn yóò ju bọ́ǹbù sí láti pa àwọn afẹ̀míṣòfò ọ̀hún.